ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express kí n tó lọ mo ní tí n bá dé màá jẹ́ kẹ́ mú àlejò mi lórí ètò lónìí. Àjíbọ́lá lèlé pàṣọ lèlé yìí pàṣọ lèlé yìí lórí Orísun Miliki Express pàṣọ lèlé orúkọ àlejò mi lórí ètò lónìí Alhaji Alabi Pasuma Ajíbọ́lá Ọ̀dẹ́tọ́lá ẹni tó bìnrin kúrò náà tó ní tẹ́lẹ̀ yóò bá jọkọ ní dandan kó jẹ́ àlè ẹni the finest boy in the whole world ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ ṣé o ẹ̀yin tí ẹ wò wá nílé ẹ̀yin tẹ́ ń gbọ́ wá a máa rí yín bá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní dì ètò Miliki Express náà rèé mo gbọ́ tó sọ pé ẹ̀yin tẹ́ jẹ́ fans wa ẹ̀yin tẹ́ jẹ́ tiwa ẹ̀yin tí ìjọba Fuji ẹ ṣáà ti ń sọ pé kó ṣáà gbé Pasuma wá so presenter wa àǹtí Kenny àgbà tó rí pé àwọn wọ wà débi ṣá Olúwa ṣeun. mo wọ yín ni ẹ̀yin náà dẹ̀ wá jọra yín lójú Alhaji mo appreciate ẹ jọra yín lójú Olúwa ṣeun. ẹ̀mí ìgbéraga wà ní wọ̀nyí lọ́sàn-án kan bá torúkọ àmọ́ disappoint ni. kí mo ṣe. nígbà tí mo ní kẹ́ káwọn ará ilé mo ti fẹ́ kẹ́ fi orin kẹ́ fi pàdé wọn pé ẹ̀yin tèmi o ok bí ten wí ni oríṣiríṣi kíkára lé ló wà pàtàkì kíkára lé akọ kí wọn aṣàdúrà fún arúgbó níbẹ̀ lẹ́fẹ́ pàtàkì tó wá sọ pé ká tó wá fi torí tẹ̀lé ló máa jẹ́ káà náà wọlé pé báyìí náà ni ó báyìí náà ni àní báyìí náà la ṣe ń ṣe ẹ̀yin tèmi wẹ̀sẹ̀ bọ́ Ìjíbọ́lá ẹ̀yin tẹ́ ń wo Miliki Express láwọn lórí Orísun àní báyìí náà la ṣe ń ṣe níbí Alábí ẹ̀yin tẹ́ jẹ́ ti ìjọba Fuji mo ń sọ yín tó gan lánàá bá wọn kúnlẹ̀ báyìí náà ni ó lórí Miliki Express o a máa ríra bá o every time tá a bá ń wá ẹ̀yin là máa bá o kúnlẹ̀ lábá ẹ̀ka mi àwọn onípẹ̀dín wẹ́sẹ̀ Ìjíbọ́lá ọjọ́jọ́ pọ̀ lọ́pọ̀ ọdún láyé. Àmín. ẹ ti gbé nìyẹn. ẹ rọra sá ẹ ṣe àdúpẹ́. Alhaji Alabi Pasuma Ajíbọ́lá Ọ̀dẹ́tọ́lá tani Alhaji Alabi Pasuma Ọ̀dẹ́tọ́lá. gbogbo ìgbà náà tá a bá lọ sórí program náà nà ń bi wá pé ta ni Pasuma ta lọ Ọ̀dẹ́tọ́lá ta la Alabi orúkọ tèmi gangan ni Wàsíù Alabi Ajíbọ́lá tí family name mi orúkọ bàbá mi dẹ̀ jẹ́ Ọ̀dẹ́tọ́lá Pasuma Wonder yẹn orúkọ tá a fún mi ní orí stage pé bọ̀dá mi kan ni ọdún náà ti pẹ́ sẹ́yìn báyìí orúkọ wọn ń jẹ́ Táyọ̀ Adéolókun wọ́n ń fi irinṣẹ́ rẹ̀ǹtì ní ọ̀nà àlàáfíà ní Mùṣín so àwọn náà sọ pé bí ṣe máa ń bẹ́ síbi máa ní kíní kan ṣé kò yẹ pé mò ń lo Pasuma strong máa pa èmi ò mọ oògùn tẹ́ ń pè ní Pasuma strong wọ́n lóògùn kan àtẹ pé téèyàn bá weak Pasuma strong náà ń pè tó bá ti lò èèyàn máa wà okay dáadáa nǹkan tẹ́lẹ̀ wá sọ ìdẹ́wà dá o gbà tẹ́mi pẹ̀lú àwọn mánéjà mi délé níjọ́ náà lọ́hùn láwọn pọ̀kẹ́ ẹ̀gbọ́n yẹn sọ pé ẹ tó bá lo Pasuma strong pé tó bá weak tẹ́lẹ̀ ara ẹ̀ máa yá ẹ jẹ́ ká wọ́pọ̀ máa pe orúkọ báńdì wa ní Pasuma Wonder so ẹni tó bá gbọ́ orin wa lára ẹ bá tiẹ̀ weak tẹ́lẹ̀ tó bá ti gbọ́ orin wa ààrẹ àjí pépé padà bá ṣe yọ strong yẹn kó ta fi Wonder sí orúkọ yẹn náà látijọ́ yẹn tí Pasuma Wonder fi bẹ̀rẹ̀ rẹ̀ dúpẹ́ pé Ọlọ́run ní kí àwọn èèyàn kọ́ gbà lọ́wọ́ wa so Pasuma Wonder ní stage name mi mo jẹ́ ọmọ tí wọ́n bí ní Mùṣín ní àwọn òbí mi bí mi sí but Kwara State ní Ọ̀rọ̀ nílùú wa ní Ìgbónà lọ́hùn ẹ̀bọ̀ Mùṣín ni mo ti lọ sí primary school mi ní Muslim Mission nígbà tí mo kúrò ní Muslim Mission mo tún lọ sí Nigeria Model ní Dioro nígbà tí mo ti wà ní Nigeria Model mo ti ń try láti máa kọrin láti máa ṣe láti máa táwọn ẹgbẹ́ mi máa ń ṣe intersport tó ń sáré tó ń ṣe eré díje oríṣiríṣi orin là á máa ń kọ́ ń gbà yẹn Ọlọ́run ti ní bí ó ti rí nìyẹn so pàtàkì ṣe tán ní 1984 ní Nigeria Model mo bẹ̀rẹ̀ sí ní kọrin final pé òkè orin ni mo fẹ́ kọ ló fi di bàtí wàyí lónìí. Alhaji kí lẹ rò ẹ mọ̀ pé kéèyàn tó bẹ̀rẹ̀ nǹkan kan ẹ máa ní nǹkan tí ẹ máa rò pé mo fẹ́ gbígbèsè yìí kí lẹ rò tó sún yín dèjì iṣẹ́ orin kíkọ gangan. nǹkan tó fà á tèmi fi sọ pé orin ni mo fẹ́ kọ gangan ni pé Alhaji K1 wọ́n ṣe rẹ́kọ̀dù kan nígbà náà tí wọ́n pè ní Talaso 84
ẹ̀rẹ́kẹ́ mo sọ fún yín pé 1984 ni mo jáde ni mo bẹ̀rẹ̀ so rẹ́kọ̀dù tí wọ́n ṣe ń gbà yẹn rẹ́kọ̀dù yẹn mi ìlú títí gbogbo àgbáyé ló gbọ́ everywhere ní Tàlàsó 84 Tàlàsó 84 Tàlàsó ilẹ̀ ó máa jó Tàlàsó bàbá àṣìlá Tàlàsó ilẹ̀ ó máa jó igi jẹ́kẹ́rẹ́ Tàlàsó ilẹ̀ ó máa jó eré fújì kọ̀mándà ní Tàlàsó so gbogbo everywhere àtọmọdé àtàgbàǹgbà yẹn ló mọ orin yẹn so mi náà wọ́n decide pé àtẹ̀yàn kan bá lè kọ orin tí ó mú gbogbo òru títí báyìí èmi náà fẹ́ ṣe irú nǹkan tí bàbá yìí ṣe pé èmi náà ṣe wọnú fújì ni sèkátà rẹ pé àwọn gangan ni mo rí èmi náà fi sọ pé èmi náà fẹ́ kọ fújì. àwọn jẹ́ bí àwòkọ́ṣe fún yín àwòkọ́ṣe dáadáa. bẹ́ẹ̀ni. orin tẹ́ ẹ kọ ní 1984 ǹjẹ́ ẹ lè kọ ìbẹ̀rẹ̀ orin yìí. No, 1984 yẹn kàn ń kọ́ bí wà tí ẹ̀kọ́ nǹkan káàkiri àdúgbò ni. mo rántí ìgbà yẹn satin lẹ́wọ̀ ẹ̀wọ̀ canvas white sí báyìí lẹ́mi kọ́ ẹ̀bùn àgọ́ tó mì. 93 ni. mo rò pé 94 lẹ bẹ̀rẹ̀. No 84 ni mo bẹ̀rẹ̀ orin gangan. ok 84 ni mo bẹ̀rẹ̀ orin gangan ní 1993 ọdún mẹ́sàn-án la kọ́kọ́ fi ṣe gbà síbi gbà sọ̀hún gbà káàkiri ní 1993 la ṣẹ̀ṣẹ̀ wá rí ẹni tí ó pè wá pé Kanisho studio ṣe pé èèyàn máa kọ́ máa ṣeré àdúgbò máa ṣe jọ́ǹpù káàkiri yẹn láti 1984 yẹn dé 1993 làwa rí èèyàn tó ẹ̀pù wá pé òkè à ń porúkọ wọn ní ẹrú ọwá wọ́n ti di sáró lájì báyìí so ẹrú ọwá records ni wọ́n ń jẹ́ nígbà yẹn àwọn náà ní pé Kanisho studio gbà ó tún ṣe bí ọdún mẹ́sàn-án ó dàgbà àwọn ará Mùṣín Òṣòdì Agége nǹkan kan tí ń mọ̀ ẹ́ yá gbé ẹwọ studio bóyá tá a bá tiẹ̀ ṣe bóyá àwọn èèyàn àtẹ́wọ́gbà lọ́wọ́ wa la fi ṣe recognition gbà yẹn ẹgbẹ́ tí máa sọ pé agbára kákáká kọ́lá fi ń kọrin tiwa agbára ńlá kọjá níta bàbá ọba padà bàlábà sálágbára alágbádá nìyá fi ń dé kára ẹ sọ fún bàbá alágbádá rọra létí àgbádá wa alájà tó ta ṣáwá ńlá gbàǹgbà àgbàlagbà láti kẹ́nì Abíọ́lá ti kú àǹtí kẹ́nì nìkan ló báyìí àǹtí kẹ́nì alára gbà yí dá. So 1993 la ṣe yẹn a tún wá ṣe follow up tí wọ́n pè ní àṣetẹ̀lé ní 1994 ta pè ní choices yẹn pé tó bá ń gbọ́ wíwí Alábí Pasuma tó dẹ̀ ti ń gbọ́ kìrìrìn bàbá wá sí láti kì í ṣe bíi pé ká sá lọ orin Alábí máa lo òjò òwúrọ̀ òjò wẹ́líwẹ́lí ẹ wá bá mi jó Pasuma o ẹ wá bá mi jó Pasuma Pasuma a máa ń bọ́ sí ẹgbẹ́ ewé gbà yẹn la máa gbé ewé máa wà báyìí wọn ní claritis kó dó sẹ́gbẹ̀ ewé àwọn àjò ẹ bá máa yọjú lábẹ́ ewé báyìí ẹ máa fapọ̀ sí àwọn àjò èmi la o kúráńgà ọmọ bàbá onípàkó